Ẹ̀yin èèyàn mi o, ẹ ṣé gan-an ni ẹ kú tẹ́tí sí wa. Ẹ kú etí ìgbọ́ àbọ̀ Ọlọ́run á dájú lórí wa o. Àmín. Wọ́n tún ti bẹ̀rẹ̀ o. Ṣé ẹ mọ̀ pé Mariam, wọ́n ní Mariam dé, a mọ̀ bóyá ó ti wà láàfin. Oríṣiríṣi rumor là ń gbọ́. Wọ́n ní ṣe ni nǹkan tá gbọ́ ní wákàtí yìí ní pé ṣe ni Dr. Lizzie wọ́n ló lọ sí skúlù Tadé lánàá. Wọ́n ní bó ṣe débẹ̀ ní time tó yẹ kán close. Wọ́n ní bó ṣe drive débẹ̀ tó wá ní òun wá gbé Tadé ní káwò pé ìyá ẹ̀ ní kóun bá òun gbé Tadé ní káwò tóun bá ń bọ̀ kó yà sí skúlù Tadé. Wọ́n ní ti tó time tó fẹ́ close, wọ́n dẹ̀ ti close. Wọ́n wá sọ fún yín pé ta ló ní kó gbé Tadé? Tadé ò lọ, ìyá ẹ̀ dà. Ó lóun ló sọ fún òun pé kóun yà kóun gbé tó bá ń bọ̀. Wọ́n ní tíṣà wọn ní ó tì o. Tá a bá rí Naomi protocol wa àbí law wa ní school, ìsídà ìyá Tadé ní káwò àbí Simi sister ìyá Tadé àbí kábíyèsí fún rẹ̀. Páwọn tó wà entitled láti máa gbé Tadé ní school nìyẹn. Pé after yẹn pé kìíní pé ẹ lọ sọ fún ìyá Tadé ní káwò pé wọn ò release ọmọ yẹn fún yín o. Wọ́n bá ní ó dẹ̀ ní kí àwọn kóun yà kóun gbé o. Wọ́n ní bí class teacher wá sọ pé okay, ẹ ní sùúrù ẹ jẹ́ ń pe ìyá Tadé kí n lè kó má dàbí pé bóyá kan waste owó epo wa jẹ́ ń pè. Tó bá sọ pé òun ni màá release ẹ̀. Ká sọ fún pé awo ò fẹ́ kí ẹ máa rán ẹlòmíì torí a fẹ́ wàhálà. Wọ́n ní Tadé, wọ́n ṣe pé ìyá Tadé o. Ìyá Tadé ní káwò. Arábìnrin kan wà o. Wọ́n ní ẹ sọ pé kán bá wọn pé kó gbé Tadé ní káwò wá sílé torí ẹ lọ síbì kan. Pé kó bá wọn yà kó gbé Tadé ní káwò torí òun lọ ibì kan, òun ò ní pẹ́ dé. Wọ́n ní Naomi pariwo tó pé níbo ta ló ń tọ̀ òun láti bóńbó ló lóun ti wá. Ẹ má fún anybody lọ́mọ òun. Ẹ̀wọ̀n lẹ fi ń ṣeré yìí. Ẹ fẹ́ kán close school yìí. Ẹ fẹ́ gbọ́mọ mi. Ṣé wọ́n ti wá gbọ́mọ mi fún? Wọ́n ti wá gbọ́mọ mi ní school tẹ́lẹ̀. Ṣẹ́dọ̀ mi ti wá gbọ́mọ mi yàtọ̀ sí Simi àtèmi àti bàbá ẹ̀, ìyẹn kábíyèsí. Anybody tó bá sọ wípé wọ́n rán ènìyàn pé kán gbé Tadé, àwa kọ́, ẹ má gbé fún wọn tẹ́ ẹ bá fẹ́ ṣẹ̀ wọ́n. Wọ́n ní woman yẹn kíákíá ló sọ fún, wọ́n ní kíní náà wà dúró sí Naomi tó ti ń sọ̀rọ̀. Elizabeth wà dúró. Ó ní ẹ ń gbọ́ Tadé ní káwò. Ó mọ̀ mí ni. Ìyẹn ni mo mọ̀ ẹ́ pé bẹ́ẹ̀ mi ò tẹ̀lé ẹ. Wọ́n á bèèrè lọ́wọ́ Tadé pé ta ló obìnrin yìí? Ó ní ọ̀rẹ́ mọ́mì wọn ni. Ń gbọ́. Wọ́n ní wọ́n ti bèèrè lọ́wọ́ Tadé gan pé kó tó pe Naomi. Tí Naomi ní ẹnikẹ́ni. Wọ́n ní before you know it kíákíá bí Naomi ṣe ń bọ̀, wọ́n ló ti gbé àwọn DSS dání. Pẹ̀lú DSS ló ní fafa tó fi dé. Wọ́n ní irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹ mọ̀ pé kò ń pẹ́ èèyàn. Ẹ máa fi gbogbo ara wá nǹkan tó sọ nìyẹn. Wọ́n ní kíákíá ó ti dé. Wọ́n wá rí ní Elizabeth. Ló bá ní Elizabeth àṣírí ẹ̀ sì tú. Ìjọ́ wo ni èmi àti ẹ ti ṣọ̀rẹ́ gbẹ̀yìn? Ìjọ́ wo ni èmi àti ẹ ti sátijọ́ sọ̀rọ̀ gbè? Tó lébi mo rán ẹ pé kó lọ gbé ọmọ mi wá. Tí mi bá ti ẹ̀rẹ́ ni gbé ọmọ mi wá, màá ní kí tíṣà bá mi mú sí skúlù. Kọ́ mu dání màá gbé nǹkan mi. Kọ́ mu lọ sílé wọn. Bọ́n ti ẹ̀ mú lọ sílé wọn, kọ́ dúró sí skúlù. Kọ́ mọ̀ òun dúró sí skúlù. Òun ò máìlì. Gbogbo àkókò ẹni yẹn, òun á sanwó fún. Bẹ́ẹ̀ sì kó dúró ti ọmọ tòun. Mo rán ẹ ṣe, ìjà mo fẹ́ rán ẹ. Ọlọ́run ò ní jẹ́. Àwọn ọ̀tá òun làwọn eléyìí o. Ọ̀tá òun ni wọ́n o. Ọ̀tá òun ni wọ́n ní báwọn DSS ṣe kí Elizabeth mọ́lẹ̀ ni.
pé ó wà under arrest. Wọ́n ní bí Elizabeth ṣe pariwo tó fi gbé ta pé ẹ ṣeun jẹ́jẹ́, ẹ ṣeun jẹ́jẹ́, ẹ ṣeun jẹ́jẹ́, ẹ ṣeun jẹ́jẹ́, òun ò tẹ̀lé yín lọ o. Ó ní ẹ ṣeun jẹ́jẹ́. Ó ní wọ́n rán òun ni o. Wọ́n rán òun ni o. Ta ló rán ẹ? Ó ní Mariam ló rán òun. Wọ́n ló lórí igi ló rán òun. Wọ́n ní wọ́n bẹ̀ lọ́wọ́ pé kóun gbé wá, pé tóun ò bá gbé wá, pé wọ́n á fojú ẹ̀ hàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, wọ́n á fojú ẹ̀ hàn mẹ́wàá. Wọ́n máa pa òun, pé Mariam lòun máa pa òun aṣọkọ fún. Wọ́n ní wọ́n máa pa ẹ́ lórí ọmọ ọlọ́mọ. So kó wá gbé ọmọ tí ò ń ṣọmọ tiẹ̀ tó fẹ́ fi torí ẹ̀ lọ pa ẹ́. So ìwọ yẹn wá jẹ́ gẹ́gẹ́ bí gbọ́mọgbọ́mọ tó máa bá wọn máa gbé ọmọ wá sí kìíní. Ọmọ ti wọ lọ gbé ọmọ tiẹ̀ kó gbé lọ fún Mary. Débi pò máa sọ pé wọ́n ní ọmọ Naomi náà ní kó lọ gbé wá. Wọ́n máa ní kì í ṣe kékeré. Wọ́n ní kíákíá Naomi pe kábíyèsí. Wọ́n ní kábíyèsí ní kó máa mú lọ kó bá òun gbé lọ station. Wọ́n máa ní kì í ṣe kékeré. Ṣé ẹ mọ̀ pé ní ààfin yẹn? Ṣé wọ́n sọ pé àwọn ò ní gbọ́, àwọn ò ní gbà? Ṣé báwa làwọn máa gbọ́? Àwa làwọn máa bá àwọn náà máa mú gbogbo ìròyìn wa. Tó wá pé wọ́n ní tí náà bá tán láṣọ, ẹ̀jẹ̀ kì í tán lè kanna. Yes, wọ́n fún wa lọ́rọ̀ sọ ni. Torí tán bá fún èèyàn lọ́rọ̀ sọ, ṣé kí la fẹ́ máa tójú bọ ilé onílé? Màá sọ pé mo jẹun yó tán. Ọ̀rọ̀ Mariam, ọ̀rọ̀ Ashley, àbí ọ̀rọ̀ Elizabeth, àbí ọ̀rọ̀ ọmọ ọlọ́mọ. Fálànà gbọ́ tiẹ̀, tèmi gbọ́, tolúkálùkù wa tó wa gbọ́. Ẹ máa wo ọ̀rọ̀ àpà, ẹ máa wo ọ̀rọ̀ ọ̀dẹ̀, ẹ máa wo ọ̀rọ̀ rírùn. Nǹkan máa ń bẹ o. Elizabeth tí ò mọ wọn rẹ̀. La gbọ́ pé wọ́n ló ti lóyún, wọ́n ló ti gbà náà wà ń kọ́. Ṣóṣẹ̀ ń lóyún ni. Kébékébé, ìwà ọ̀tẹ̀, ìwà tẹ̀mbẹ̀lẹ̀kun, ìwà ìkà tó kún ọwọ́ wọn. Ó ní gbogbo wọn ṣe ní ìṣòro lóríṣiríṣi. Ẹ tún wo gáǹgì wọn. Mo nígbà tí mo gbọ́ pé wọ́n ló ti lóyún pé ó ti ń polówó pé òun ti lóyún. Mo ní aláìmọ̀kànmọ̀kàn ẹni tó jẹ́ pé ṣe ló tún wà láàrin wọn. Mo rí pẹ̀lú wọn tó ń ya fọ́tò kékèké bóyá kó tó lóyún kó tó ṣe pé ti kákọ̀sì náà wà. Kákọ̀sì kan náà wà. Bọ́ ṣe wà tó ń fira wọn sípò ọ̀wọ̀, tó ń lé eku, wọ́n ń lé ejò fún Naomi. Naomi tó jẹ́ pé eku ló ń lé sí wọn. Wọ́n tún máa tó tẹ ẹ̀túgbélégbà sírí, wọ́n máa tún tú. Ǹjẹ́ kò tí wá tú báyìí? Gbogbo ìgbésẹ̀ tó bá máa gbé lórí Naomi, lórí àwọn ọmọ Naomi, wọ́n máa ń ka àbùkù ni. Kíákíá àṣírí wọn ò kí ń bọ̀. Ẹ fi wọ́n lè kàn máa sáré kiri. Ọ̀tá wa yóò máa ṣe wàhálà kiri. Ojú kò ní ṣàtì ẹlẹ́gàn gbogbo. Orin tiwa hallelujah ni Naomi máa ké. Ṣé rí pé àṣírí wọn tútù? Ẹ̀yin èèyàn mi, àbẹ́ẹ̀gì. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Kéde bá mi fi tó kù sí comment section. Tó bá jẹ́ first time tẹ́ ṣe fẹ́ máa gbóhùn wa lórúkọ Jésù. Bọ́tìn kékeré yẹn bá tẹ̀. Láti tẹ̀ bá parí. Anytime tí wọ́n drop báyìí ni wọ́n máa kọ́kọ́ máa gbọ́. Anytime tí wọ́n drop lóríṣiríṣi ọ̀nà, lóríṣiríṣi ìròyìn ayọ̀ lórúkọ Jésù. Ní gbọ́rọ̀ ìbànújẹ́. Agbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ ṣé gan, mo jẹ́rìí. Mo dẹ̀ mọ́ lórí bẹ́ẹ̀ ṣe bá mi subscribe, tẹ́ bá mi share, tẹ́ bá mi subscribe. Àbọ̀ Ọlọ́run á dájú lórí yín. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé gan ni. Bye.